kó tó sùn ní alẹ́ yìí mo fẹ́ kó o ṣe nǹkan tí mo fẹ́ sọ yìí wàá bu omi sínú kọ́ọ̀bù kan wàá wá fi iyọ̀ díẹ̀ sínú ẹ̀ bẹ́ẹ̀ ni mo fẹ́ kó o ṣe ṣùgbọ́n gẹ́gẹ́ tó tẹ̀síwájú ní ọ̀rọ̀ mi tó bá jẹ́ pé ìgbà àkọ́kọ́ rẹ̀ tó ń wo fídíò mi fọ́lò mi ọwọ́ rẹ tó fi tẹ láìkì sí fídíò yìí lórúkọ Jésù ó ní fi gbókò ọmọ sí àní kó bu omi yìí sínú kọ́ọ̀bù kan fi iyọ̀ díẹ̀ sí wàá wá gbàdúrà yìí ìdí ni mi ìfẹ́ kó gbàdúrà yìí kú fún ẹnikẹ́ni ṣùgbọ́n gbàdúrà yìí wípé gbogbo ẹni tí omi wà ní ara ẹ̀ tí ẹ̀jẹ̀ wà ní ara ẹ̀ tí iṣan wà ní ara ẹ̀ tó rìn lórí ilẹ̀ tó ń yọ ayé mi lẹ́nu orú ẹni bẹ́ẹ̀ omi ara rẹ̀ kó dé ẹ̀jẹ̀ ara rẹ̀ kó dé iṣan ara rẹ̀ kó dé gbogbo ẹni náà tó ń tẹ orí ilẹ̀ kó máa gbóná mọ́ ó dìgbà tó bá tó jáwọ́ ní orí ọ̀rọ̀ ayé mi bẹ́ẹ̀ ni kí ìtura tó dé bá bẹ́ẹ̀ ni nínú nǹkan tí mo sọ yìí ọ̀pọ̀lọpọ̀ máa jáwọ́ ọ̀pọ̀lọpọ̀ dẹ̀ máa kà àṣírí àwọn kan dẹ̀ máa tú nítorí ọ̀rọ̀ rẹ tó bá lè ṣe é pẹ̀lú ìgbàgbọ́ mo wí lórúkọ Jésù wípé àṣírí ogun ayé rẹ máa tú lálẹ́ yìí bẹ́ẹ̀ ni wàá ṣe kí ni wàá bomi wàá gbàdúrà yìí tó bá ti wá gbàdúrà yìí tán ohun tí wàá wá ṣe ni wípé wàá wá mu omi yẹn tó bá ti wá mu omi náà tán eléyìí tó bá kù ní omi yẹn wàá dà kalẹ̀ wàá kàn jẹ́ kó kan ilẹ̀ náà ni ó lè jẹ́ ta ló máa dà sí ó dẹ̀ lè jẹ́nu ilé náà tíntín náà tó bá kù tó bá mu kù náà ni wàá dà kalẹ̀ ó ti tán mo sọ tẹ́lẹ̀ gbogbo ẹnikẹ́ni tí ò sinmi ní ọ̀sán tí ò sinmi ní òru nítorí ọ̀rọ̀ rẹ láti bà tiẹ̀ jẹ́ orú ẹni bẹ́ẹ̀ lórúkọ Jésù gbogbo èrò rẹ̀ ìgbésẹ̀ rẹ̀ lórúkọ Jésù kó máa yí dàní lórí kó di aṣẹ́gun kí ìyanu kó ṣẹlẹ̀ Jésù Olúwa wa make sure wípé ń ṣe ní ojoojúmọ́ bẹ́ẹ̀ ni a dára fún ọ orúkọ mi ni David Adéníjì Fáyà tí gbogbo yín mọ̀ sí Brother Fáyà ẹ darapọ̀ mọ́ WhatsApp group àdúrà wa WhatsApp number mi ó wà níbi profile mi ó wà níbi báwo mi ẹ lọ mú bẹ ẹ fi Brother Fáyà save ẹ kẹ tètè message mi báyìí pé ẹ fẹ́ darapọ̀ mọ́ group àdúrà wa mo gbà á ní àdúrà pé wàá rí àánú gbà ó dẹ̀ máa ṣe rere Jésù Olúwa wa àmín.